ó gàyàtà eléyìí tún kà mọ́mọ́ o ọ̀rọ̀ dìbò lọ ìyá mi bàbá mufti àgbà láti tí wọ́n jẹ́ mufti àgbà fúnlẹ̀ Yorùbá wọ́n mọ̀ ti sọ òkú ọ̀rọ̀ ńlá láti ìlú Ìwó lẹ́yìn tí Dr. Sharof táwọn náà fi ìbínú sọ àwọn ọ̀rọ̀ kọ̀bákùngbé kan sí ilẹ̀ Ìwó níbi tí ní ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ ní orí ibi tí wọ́n ti ń ṣe kútùbà édì lọ́wọ́ ọ̀rọ̀ náà lágbára bàbá mufti àgbà fúnlẹ̀ Yorùbá láti ìlú Ìwó mọ̀ bínú tán wọ́n mọ̀ sọ̀rọ̀ gan Sheikh Daud Nura Mọ́lásán. tí mo ń sọ yìí wípé ọgbẹ́ni ẹ̀sán ẹni tó ń bá sọ̀rọ̀ ẹni tàdúrà àwọn àfáà rẹ̀ gbàlè lórí àdúrà síkà bá kí gbà lórí àwa àfáà wa gangan nù àdúrà bàbá wa mọ́gàjì síkà bá kí alwazir fún gbogbo Yorùbá ọgbà àdúrà lèéfà ṣé òmùkọ́ dámù sí wọ́n ti pè mí lónìí tí wọ́n ṣàdúrà fún àdúrà wọn gbàlè lórí àdúrà àwọn àfáà wa tí wọ́n á bẹ̀ sí a tàbí wà láyé báyìí àwọn àdàkàtì Dr. Surajuddin Asara Buwaibu Abdulaziz Abdulbaki Muhammad Professor Khidir Dr. Daud Dr. ni ẹgbẹ́ Dr. ní 1/3 tí a wà ń bu aláti ìlú yẹn wá ní ìlú kéréje kan kọba kan wá dìde ń bẹ̀ kan wá máa àyàn mufti ìlú Ìwó ìṣẹ́gbẹ́ ìlú ẹ̀ nígbàgbà ìmọ̀ owó ló ní nílẹ̀ ìgbìmọ̀ ilẹ̀ kò sí tó bẹ́ẹ̀ sọ ọ́nù fátíwá tẹ́lẹ̀ èlé wá tíráka tí ń sọ tí ó kò bẹ́ẹ̀ ju tiẹ̀ lọ lórí agídí ìwé ìsọ tiẹ̀ èmi ó sì gbé kalẹ̀ bó pọ̀ lọ́wọ́ Yorùbá ṣe rí ọmọ Yorùbá àtàtà nínú ọmọ Yorùbá àtàtà gbogbo tó bá yá dá sílà tó wọ́n jáde òní mọ́ tá à ń sọ ọmọ pẹ̀lú kíláàsì wọ́n ti kọ́ wọ ìgboro wọ́n ti kọ́ àwa wọ́n kọ́ ọ́nù kíláàsì wọn ò lè mọ̀ ju kíláàsì lọ ìgboro wọ́n ti kọ́ àwa ìgboro láti mọ̀ gbogbo nǹkan àwọn adáyẹ́ká sí ìdílé tó tàbí ń ṣe wáàsì àìdílé tó láti ń ṣe jihad ẹ̀gbọ́n mi àìbẹ̀rẹ̀ tààwọn náà tàbí ń dá sí gbòó Abíọ́lá 1994 lábú bẹ̀rẹ̀ tààwọn èmi yìí mo wà náà tó lọ mọ́sálásí pé Abíọ́lá lè dìbò fún o ìdá àti mọ̀ tipẹ́tipẹ́ tí wọ́n yẹ̀ṣẹ̀ à ń sọ ní ìsìn tí ò yọ bẹ́ẹ̀ kó wọ́n kọ́kọ́ wá kó jókòó bí ọjọ́ mélòó kan tó wà fún jáde láà ṣàlàyé ẹ̀fọ́ ọkàn àmú olórí fèèrè èmi lọ́wọ́ máa bú wọ́n lè kẹ́tì lè bú ó ní àfáà wa àtẹ̀ní ọba jọ ó lè mẹ́ta àfáà wa tó bá ti jọ tí wọ́n dájú ẹ̀ dáa bí wọ́n dájú wọn nítorí inú wọn dáa ni ìdí ẹ fi ń bú mi kò sí ẹ̀rẹ́ fi ń bú mi ju pé ṣé wọ́n lẹ́yìn wọ́n yẹ̀ ní àbúwọ̀ owó lè ohun tó fẹ́ wúlò kò sí ń jáde ìwọ̀ wá bí wọ́n lọ ọmọ ẹ̀dà òwúdù kọ́ bá ẹ̀jẹ̀ mufti èdè tó fẹ́ wúlò èyí tí ó sì yẹ mufti ọlọ́ọ̀dún máa kọ̀ dúró tiẹ̀ àmẹ́jì òbí jẹ̀ máàmù lọ́kọ̀ ti jẹ́ ìmáàmù yìí ó sì dán ọ̀dà odò kí ló dé àníyàn rẹ̀ dáa ọ̀fẹ́rẹ́ ẹ̀sìn àwọn ń bínú ọ̀rọ̀ alìṣọ́tọ̀ ó sọ̀tàrà tàbí kí n fi mufti lẹ̀ fọ́ bọ́bá bẹ́ẹ̀ jẹ́ òye ló kù ọmọ ti jẹ́ mufti lẹ̀ wọ́n yà máa bọ̀ wá sọ́dọ̀ olúwo yóò fi ẹ jẹ́ àwọn tí wọ́n máa gbé yìí ńláńlá lẹ̀ káàró òjìrì tí wọ́n máa jẹ́ lóòpọ̀ ọ̀rọ̀ lẹ̀ káàró òjìrì àwọn aráàlú ní ìrìn láì ẹ̀wá ẹ̀mọ́ bu àwọn oyè wà wọ́n yà ìtọ́jú tí mufti lọ ó tún wà àlùkọ́ọ́dí wà adájọ́ gbogbo adájọ́ lórí gbogbo àwọn adájọ́ lẹ̀ Yorùbá gbogbo ẹni tó bá mú kì í ṣe ti máa wúrè yìí Dr. Asẹ́ ọ̀lọ́bà mú lẹ́yìn náà Dr. Abdulaziz torí ọ̀dọ́ òwú ni Dr. Abdulaziz ṣe àwọn ẹ̀mọ́ ń bẹ́wò gan kí ni kí ẹ̀rọ wà wò Professor Idris tó wú ìwòrán lórí journalism ní ipò ìlọ́wọ́ káàrò òjòrò lónìí ọwọ́ ẹ̀ létí ìrí ẹni tí ó ṣe doctorate ẹ̀ lórí alùpọ̀dọ́ bọ́ sí dágbọ̀ngàn ọ̀tọ̀ ní bọ́sí ìròjọ́ ọtí lọ́yà ọ̀tọ̀ ní sẹ̀rí àpọ̀nbélé ọkùn sẹ̀rí àlàsán èyí tó ṣe lọ́yà tó tó bá fún ẹbí lọ́yà ó tún sí kọ́ọ̀sì kan mọ́ kó tó di kíni o kó tó di lọ́yà ọ̀tọ̀ wá ní kọ̀dọ́ táà ní gbogbo táà ní ìdí tẹ́bí gbé dáwọ́lá dìde tí odidi orílẹ̀-èdè ní èdè gbogbo ẹ̀ lọ́wọ́ bá kó wò wọ́n bu amọ́ o wá pẹ̀lú wa ní ìlú kéréje ìlú bẹ́ẹ̀ pé láyé western region ipò kọkànlá lọ́wọ́ gbogbo Nàìjíríà láyé Ọ̀yọ́ state ipò kẹta lọ́wọ́ wá ní ìlú kéréje